ìtẹ̀sùn tó fi mí yẹn lọ sọ jáde padà pé kò rí bẹ́ẹ̀ mọ́ torí pé ò wádìí ọ̀rọ̀. Gbogbo ilé ẹ pàdé mi lọ́dọ̀ bàbá Wálé Àlí lálẹ́ láago 8. Mo fẹ́ kí gbogbo yín kẹ́ wá gbọ́ bí iṣu ṣe pa ẹbí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe pa. Mo fẹ́ kẹ́ wá gbọ́ ń bẹ̀. Àsọdùn ọ̀rọ̀ kọ́ gbogbo bí bàbá tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ yìí bó ṣe fún mi lówó gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ mi, wáìfù mi ń bẹ ẹni tí ò mọ̀gbà tí wọ́n ń fún mi lówó tó jẹ́ pé ó ń bẹ ní sáìdì Abẹ́òkúta tí bàbá yìí pè tó kọ́kọ́ ti róòpù mi ń bẹ tí mi mọ̀ pé wọ́n róòpù mi ni wọ́n fẹ́ bà mí lórúkọ jẹ́. Òǹtọ̀ náà máa pè wọlé mi ní dárúkọ ẹ̀ ṣùgbọ́n tó bá tásìkò gbogbo apáta la máa mẹni tí mò ń sọ. Mo ti sọ̀rọ̀ sínú ọmọ Yorùbá ni mí, mo ti sọ̀rọ̀ síbẹ̀, gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ kó lọ gbọ́ ń bẹ̀ ipe ẹ̀sùn tán fi kẹ́ èmi Ọ̀rẹ́dọ́lá TV kìí ṣe mi ó dá padà fẹ́ tó fi kàn mí. Òun níṣẹ́ ẹ̀ràn kan tó fẹ́ ṣe ló wà níbi tó wà yẹn. Ó mọ̀ mí ipe mi kì í ṣe ẹni tó jẹ́ pé ó máa ń fi dúdú pe funfun fún èèyàn. Mi kì í ṣe ẹni tí ò ní láárí. Kíní kan làgbàdo tí ń jẹ ẹni adìẹ tí ń jẹ kágbàdo tó délé ayé. Àná ká sí ẹnu tó fi sọ gbólóhùn tó sọ lórí gbogbo ìkànnì tó ti sọ. Mi ní bínú torí pé àwọn onínúure ọlọ́láre àwọn onílàkẹ́yọ̀ ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọrúwà tí mo lè wọ́n ti jẹ́ kí n mọ̀ pé kí n ṣe sùúrù but kò yẹ kó jẹ́wọ́ torí pé èmi àti tá bá pẹ́jù tàbí ń sọ̀rọ̀ ló bá láàrin ọ̀sẹ̀ kan síra wọn lẹ́yìn ìgbà tí iṣẹ́ dí òǹkálukú lọ́wọ́ tá àráyè sọ̀rọ̀ òun ni ó mọ̀ mí dáadáa ó wá gbẹnu sókè oníkọ́lọ́ unfollow ti tèmi ó ṣe mistake kíní kan ládìí ẹ̀ ń jẹ o kágbàdo tó dáyé ó gọ̀ sí gbólóhùn yẹn. Ó gọ̀ sí gbólóhùn yẹn mo fẹ́ kó o mọ̀ wípé in tó pè mí ẹ̀ lọ apologize tó bá apologize nǹkan mi máa tẹ̀yìn ẹ̀ yọ. Ìyẹn dúró bẹ́ẹ̀ gbogbo ilé ẹ má bínú lánàá ẹ sì má bínú wípé mi ò kí wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ according to the time ibi tí òǹkálukú wá wà. Nẹ́tíwọ́ọ̀kì ló sọ mí di ẹni tí òróró sọ lánàá ẹ rí i pé mo ti bẹ̀rẹ̀ program. Mo kí gbogbo ẹ pé a kú ìpalẹ̀mọ́ Adélé. Mo ká tó bọ́ sí agbami ètò lánàá ní tí mo fẹ́ gbé síta àṣírí ńlá ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ kò ní jẹ́ lè gbé síta lónìí mọ́ torí tí n bá ní mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ ọmọ ta bá ẹni tí mo kọ́kọ́ ti bá wíṣà níwájú wọ́n sì ní kí n má sọ̀rọ̀ mọ́ mo fẹ́ gbómi sùúrù mu wọ́n ní má sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ mú mi sùúrù tó ti ń bá ní pé kí n fi bí ó ṣe ń dùn mí sí nígbà kò yẹ kó jóun ọ̀rọ̀ sì mọ taba nǹkan mọ́ á bàjẹ́ àwa mọ fún àwọn ẹlẹ́nu màrímà sọ àwọn tí ò ní làákàyè tó jẹ́ pé olè làwọn wá jà sẹ̀mí ayé tiwọn àwa mọ fún wọn lọ́rọ̀ sọ. Oníbàjẹ́ òsì lódó ẹnu lódó wọn ìwà ní fàyè sílẹ̀ fún wípé òmìnira 2022 kó tọwọ́ ti tèmi bàjẹ́ torí iṣẹ́ tí mo ti ṣe lórí ìrìn àjò òmìnira 2022 wàhálà ni àbó ogun àbí ìfẹ́ mímí lélẹ̀ tó wá jẹ́ pé chicken change owó tó yẹ pa àwọn kan títóbìrì Ọlọ́run ọba tó ní àgbéga lọ́dọ̀ má rẹ̀wà ńlẹ̀ láéláé gbogbo ẹni tó bá sì ń gbìyànjú láti fẹ́ rẹ ọmọnìkejì sílẹ̀ nítorí àti ga tiẹ̀
kó náà mọ retí ìbàjẹ́ kó mọ retí wíwálẹ̀ tiẹ̀ náà. Kí là ń bá ká a fẹ́ gbòmìnira wá sọ di ọ̀tẹ̀ àtógún. Èló wọn lè fún mi tó tó nǹkan tí mo ti fi ẹ̀mí mi lélẹ̀ fún. Ẹ jẹ́ kí n ṣe sùúrù, kò yẹ kí n bọ́ síta wá ṣe program, ṣùgbọ́n ọ̀rọ̀ kórìíra ọ̀rọ̀ ìbànújẹ́ òun ni ọ̀rọ̀ yìí. Ládùúgbò ibi tí mo wà wọn ò fẹ́ ìrìn ibi tí apá ibi tí mo wà yìí àwọn náà dúró pé wọ́n ti fẹ̀sùn kan Ọ̀rẹ́dọlá àsọ náà ń gba owó tí ò yẹ kó gbà lẹ́yìn. Gbogbo ẹni tó bá ronú ẹ̀kàn mí bálálẹ́ bá jọ dá fún wọn abálàrọ̀ bá jọ dá fún alálẹ́ òní jọ dá fún wọn. Àyàfi tí n bá gba owó tí wọ́n ní kí n fi jíṣẹ́ fún òmìnira 2022 tí mo wá fi sínú àpò mi ó nìkan ló kù. Àdàbí tó bá jẹ́ pé wọ́n náà wá gbọ́ ó ti ẹ̀ béèrè ò ṣe sùúrù kó béèrè pé ẹni yéé ṣe eré yẹn báyìí mọ́ mẹ́ni dáadáa. Tó bá jẹ́ pé bó ṣe rí nìwọ náà yẹ sọ tó bí wọ́n ń lanu pàgà pè mí ní orúkọ tí bàbá àti yóò sọ mí. Lájọ́ mo ti délé ayé wọn ò pè mí ní orúkọ bẹ́ẹ̀ rí ó tẹnu ẹ jáde wàhálà ò tún sọ̀rọ̀ dúndùn jáde lẹ́nu mọ́. Ayé ti bẹ̀rẹ̀ sí kọ ohun ẹ̀ àyàfi tó bá tọrọ àforíjì. Mo tún sọ lẹ́ẹ̀kan sí ayé ti bẹ̀rẹ̀ sí kọ ohun ẹ̀ ìgbà orógbó ìgbà òbí. Ayé ti bẹ̀rẹ̀ sí kọ ohun ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù dání kínní. Mo rẹ́ndà ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú ibi tí mo bá dé yẹn.